This movie is sponsored by St. George Continental Nigeria Limited. They manufacture high-quality aluminium roofing sheets, step tiles, makopo, flat hills, stone-coated roof tiles, Gerald, aluminium windows and doors, aluminium 0.7, 4.5, 5.5, accessories, suspended ceiling, PVC, POP, all for affordable prices with 30 years guarantee. You can contact the phone numbers on your screen and you'll be attended to anywhere you are in Nigeria. Omi tuntun ti dé o, látẹnu àgọ́ o, ìkìlọ̀ lèyí o, ẹ tẹ́tí kẹ́ máa gbọ́. Ìgbẹ̀yìn, 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 ìgbẹ̀yìn ẹ̀dá lójú, ẹ jẹ́ ká ṣe dédé o, ìgbẹ̀yìn, 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 ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé ká ṣe pẹ̀lẹ́ o, ìgbẹ̀yìn, 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 ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé o, ìgbẹ̀yìn, 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 ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé ká ṣe pẹ̀lẹ́ o, alágbára yé o. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹ má gbọ́ ọmọ ṣẹ́ṣọ́ o, ìkìlọ̀ lèyí o, ẹ má bà ayé yìí jẹ́, ẹ má da ayé yìí rú o. Ẹ káàbọ̀. Kí ni kí n fi ṣe yín lálejò? Ẹ rọra, alájà sì lè fa àbí ọ̀rẹ́ mi ò. Ṣé bójú ṣe rí lélẹ̀ tá a fi jobi lọ́jọ́ èdè? Àǹtí, ẹ ń pàbúrò yìí kan ṣe ṣá. Ó tó ni o, àǹtí mi ní tán yìí o. Nígbà yẹn báyìí, wọ́n máa ṣe bẹ́ẹ̀, mi ò lè má rí o, mi ò lè ṣe kiri kan o, mi ò lè ṣe bá kan, ẹ wo bí má rí ìṣèwà balẹ̀ jẹ́ o, ọ̀rẹ́ mi ti fáyín jù. Come on. Tó bá wà ilẹ̀ rẹ̀. Wọ́n tọ́jú ọ̀rẹ́ mi. Jẹ́ kí n sọ̀kọ̀ fún ìgbà yẹn nìyẹn. Ìgbà yẹn nìyẹn. Mo ti wá marry sí. O dẹ̀ lè expect kí n máa kúrò ní ọkọ mi ẹni. Auntie, I'm blushing. Má dà lóhùn. Ṣé orí ìgbà yẹn àìmọ̀kànmọ̀kàn mi? Bọ̀ nísìnyí náà ó ti yé báyìí. Exactly. Gẹ́gẹ́ wo ọ̀rẹ́ mi, èmi ò ní much láti sọ. Ṣé àti bá mi sọ fún ẹ pé mo fẹ́ ṣe ìyàwó? Torí ò béèrè mi. Má dà mí lóhùn. Mo ti gbàgbé wàláì gbọ́. Ṣé orí bó ṣe wò latest bride ni? Orí bó ṣe dì tó gbọ̀n. So ẹ̀yin méjì ẹ ti jọ pa ẹ ti jọ kún. So tí ìgbà yẹn pé ó fẹ́ ṣe wedding ẹ̀ sí báyìí, o ò ní wá kí mi tẹ́lẹ̀. Pẹ̀lẹ́, ìgbà tí wọ́n ti délé ọkọ ẹ̀ ṣé wọ́n béèrè tèmi? Ẹ wò ẹ tó fa tí àbúrò mọ́mì láwọn fẹ́ rí ẹ o. Wọ́n fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni. Kí ló fẹ́ rí mi fún? Ìyẹn ni mi ò mọ̀. Mo mọ̀ pé ìwọ ni mo rẹ́ni kéjì mọ̀ bóyá ti mí sí ẹni. Ọláwọn ṣàfẹ́rẹ́ ìgbà wo ló máa lọ rí wọn? Máa lọ rí wọn máa wọ̀n rẹ̀. Máa pè wọ́n so máa sọ́jọ́ tí máa lọ rí wọn fún wọn. Ẹ ṣé. Ẹ bá mi mú ẹni tí bọ̀ ní àǹtí. Ìjọ má bínú, mi ò máa rọ́kọ̀ ẹ̀ láti bàtà ti dé. Àti tí yóò ní bàjẹ́, èmi náà sì fẹ́ bẹ̀rẹ̀ látàrí. Ẹ jọ, dáàdi wa ń kọ́. Dáàdi wa wà nílé. Wọ́n ṣe fídíò call lọ́wọ́ ni wọ́n tó bọ́ táǹsì. Brọ́dà Akim, mi ò lè wait láti rí yín o. Ẹ jẹ́ kí n mọ̀ bí àwọn ti ṣe tán. Àǹtí, mo ti fẹ́ kí n mọ̀ fún ọ̀rẹ́ mi. Ìwọ àtẹnu ẹ̀ yìí. Torí pé o ṣàfẹ́ṣe wedding báyìí, ààrẹ ò bá lọ ṣáà ń gbọ́n padà. Ẹni tẹ́ ẹ̀ retí ti dé o. Ẹ̀kọ́ náà la máa ṣe. Ẹ rọra sà. Sísítà mi náà, ẹ̀kújọ́ mẹ́ta. Ẹ̀rín náà ni. Ṣé wàá pa? Àǹtí ẹ̀yìn wá wó ìyàwó mi. Mo dẹ̀ rántí dáadáa pé àtìyàwó mi ọ̀rẹ́ ni. Ẹ wò, ṣẹ́rígbà tẹ̀ ti mú òun lọ, àǹtí ni ọ̀rẹ́ mi báyìí. A ti pààrọ̀ rẹ̀ síra. Àmọ́ bẹ̀rẹ̀ Akim, ẹ wò, you are too much. You are 5 much. You are 6 much. Ẹ ti tọ́jú ọ̀rẹ́ mi, jọlọ́ bá mi tọ́jú yín. I'm not 10 much. You are 5 million much. Baby, come and sit down. Bọ̀dá ẹ ṣé ẹ kú ìtọ́jú. Mo rọ́wọ́ ìtọ́jú lára àbúrò mi. Àmọ́ irun yìí náà ní nǹkan. Kí ló ṣe mí? Lẹ ṣerun bí àwọn yàwúzé yìí. Kò rí bẹ́ẹ̀. Ṣé rí
bẹ́ẹ̀ ṣe rí gẹ́lẹ́ làbúrò ẹ̀ ṣe rí. Ṣé rí irú ẹ̀ wàhálà tó máa ń bá mi fà lórí ẹ̀ síbẹ̀ mọ́ṣẹ́ tí mo ṣe ẹ mọ̀ pé mo dẹ̀ ọ̀nà mi. Ṣé rí àwọn tí mo máa ń bá ṣiṣẹ́ tó bá yá ọmọ àdéhùn tó bá yá ọmọ àfà tó bá tún yá wọn á tún ní kí n dá ẹ̀ sí red yellow ẹ tó wá gbé gold ló wá sí. bẹ́ẹ̀ni. mo gbaṣẹ́ kan ó dàbí pé babe next week nínú on the 13th ó mọ̀ náà ọmọ àṣọ irun yìí ti yellow. ìyẹn tán àǹtí. nínú location yẹn kan irun yìí máa wà yellow ọmọ àṣẹ blue ọtún máa ṣe brown èyí tó bá ṣe last ni mo máa gbé wálé. jẹ́jẹ́ ó ti tọ́ gbà yìí ọ̀rọ̀ pèsè jẹ́ o. ẹ wo irun ò tí ẹ kan èmi àǹtí tọrẹ mi bá ti ń dómù tẹ ṣe rìn lásán bẹ́ẹ̀ kí n ó dá kí n parọ́ yín ni ó ti tó. ìwọ náà ṣe fẹ́ ṣe tiẹ̀ wàá enjoy rẹ̀ nígbà. ó ti fẹ́ ṣe tòdó. latest bread lẹ́wọ̀n yẹn. mi wá sí bíbá yìí I'm very sorry. ẹ̀rí tó mo ti dán tó gbé aṣọ ẹ fún àǹtí bọ́dá kí mo ti fẹ́ mi lówó tọ̀dọ̀ wọn o so mi ò tí faṣọ wọn ránṣẹ́. nǹkan tí mo ti ẹ̀kọ́ fẹ́ béèrè nìyẹn pé ẹjọ́ tó ọ̀nà ṣé kò ń ṣe àǹkàrà ni òun àwọn òun wà àǹkàrà. máa ràn wá dé wọ lọ sí wedding ọ̀rẹ́ mi. ọlọ́wọ́ àǹtí gbogbo ẹ̀ aṣọ ẹbí lọ́mú. ó jẹ́ kí ẹ mọ̀ pàwọ́ àgbọ̀ fashion ìyẹn ló fi rán wa. but ní mind style ti máa fi rán. kàṣà ti dán ṣé mo dẹ́ni. kí kò wá wò yín báyìí kí máa wò yín lẹ́yìn mi. mi ò ṣáà máa bínú and mọ́mí àti dáadé nǹkan. ó wà ẹ bá mi kí wọ́n jẹ́ bá mi. ẹ wo àwọn gọ́nìkà máa kí ẹ jẹ́ ká máa wò ní bóyá. ìyàwó kí lè dé. àti ẹ̀yin náà ṣe kíá o mi ì lè wait láti best yín torí mi máa best yín ẹ mọ̀ pé mi náà lọ́rẹ́ yín mi làbúrò yín. àmọ̀ yẹn. no àti change èmi ni my best one. tó bá ti di next week a fẹ́ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wa kan. okay. so tá bá ti kó ń bẹ̀ mo promise màmá wẹ̀ yìí. okay alẹ́ sọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀jẹ́ lè wà. basket ńlá la máa gbé dáńtà bá. kò sí wàhálà àwa náà máa expect yín. bí kò sáfù lẹ́nu. ó yá kí lè fẹ́. ilé ìtẹ̀sọ́ tó. ilé ìtẹ̀ ìṣe yóò di rántí àwọn aláìní. ẹ jẹ́ ọkọ sí ẹ̀mí yín drink náà. kò sí wàhálà bí mo kọ́ tẹ bá ti fún no wa. no no I'm going with you so. aago náà gbé. àti ẹbù èmi náà so. gbogbogbogbogbò ara ẹ máa ń gbọ̀n. àti ẹ̀kanra ẹ ti gbèsè lédè bí ẹ̀kanra. ọkọ mi ṣùgbọ́n gbé pé màá lọ sọ́dọ̀ mọ́ mi lọ́la. mo ní ìgbàgbọ́. mo mọ̀ pé dáàdi ṣẹ̀dí láti múra ni and again mọ́ mi pé mi wọ́n nípa wọn need attention mi so tí má ti lọ́wọ́ wọn máa dín ìtumọ̀. kò sí wàhálà ṣó mọ̀ pé gbogbo nǹkan tó bá fẹ́ náà ni mo máa ṣe fún kò sí nǹkan tó fẹ́ tó ìgbà lọ́wọ́ mi but má ẹ̀kọ́ tún láyọ̀ kó kọjá ọ̀tún la. no kò lè kọjá ọ̀tún I promise. tí wọ́n pé nìkan máa wà ní mo máa ń lè sè. I'll miss you too. Are you okay with it? No problem. Are you sure? Kò sí wàhálà náà. I love you. Bímbò bí báwa rí mo ní good news kan fún ẹ ṣó mọ̀ pé bá a ṣe ń sọ̀rọ̀ báyìí ìyàwó mi ti jáde ṣé inú jẹ náà dùn so you know what right now bye máa bọ̀ jẹ́ kájọ jayé yẹn láti sìn dàárọ̀ là kájọ wà mọ́jú. It's not far from here now. Don't worry, máa bọ̀, máa gbé ẹ jáde rọ̀lẹ́, o máa ra another aṣọ tó máa wọ̀ lọ́lọ́la, máa bọ̀ bye. Yes, I'm expecting you.
Sorry, let me wake up. Hello, babe. Báwo ni? Àwọn àpá. Ṣé tí ń sùn ni? Mi ò tí sùn, mo kàn wà nílé mọ owó TV mi. Ṣé o miss me, ṣá? Babe, I miss you a lot. I miss you more, dear. Thank Don't you. worry, I'll be back tomorrow morning. Láàárọ̀ la. Mama bọ̀ láàárọ̀ la. Mo rò pé inú máa di bí àbí fún ọ̀nà ìrọ̀lẹ́ kó tó dé ni. No, àárọ̀ ni mo máa bọ̀ mí. Èmi náà tẹ̀ miss ẹ. Èmi náà miss ẹ kó tètè dé. Mo ti ní bẹ́ẹ̀ ni ìwé ìsàtì rẹ̀. Ṣé ló ṣe mí bíi pé kí n wá bẹ́ẹ̀ gan sí? Wà òkè wọ́n. Èmi náà miss ẹ seriously ṣá. But a máa sọ̀rọ̀ later náà, àbí babe. Alright, yeah, you know I love you. Ó dábọ̀. A kò lè fi fún ìsílẹ̀. Wait, kí ló ṣẹlẹ̀? Wait. Ohun tó bá ti ṣe Wait, tó máa sọ oh yeah, fún mi. I know, I will do it. But Nisu, Kí ni? first thing tomorrow morning, by 6 a.m. on lọ. Lọ́bù. Ìyàwó mi ń bọ̀ nínú ilé lọ́la. Láàárọ̀, òun náà máa dé láàárọ̀. Kí ló wá kàn pẹ̀lú ìyàwó ẹ̀ tó ń Kí ló bọ̀? kọ́ ẹ̀ṣọ́ wa? Bí a kò dúró síbi tó wà, wàá ṣe máa lọ lọ́la. Jésù jọ. Wọ́n ṣètò pé mo pè ẹ́. Tí ẹ wá mi pè kó a máa ṣe ẹni orí bẹ́ẹ̀dì ìyàwó mi máa ló wá yìí. Àwọn fẹjọ́ sílẹ̀ jàre wo jẹ́ ká kọ́ sí. Jésù ṣó ń gbọ́ràn ní jẹ́ kó rí ẹ pé mi fi àwọn Ó yá, ìṣẹ̀lẹ̀. mo ti gbọ́, ṣe bá rọ̀ là ní. Ó yá, continue. Continue. Ó ti mọ̀ pé mi náà láìkì tó mọ̀. Jésù Ṣé fẹ́ dùn mí má ṣọ ni? Èèyàn ló ṣe mí mọ́ kò sí nílé kò láyọ̀ tó pa. Àtìlẹ́yìn bẹ́ẹ̀ ló yìí láyọ̀ tó pa. What goes up must surely come down. What goes up must surely come down. Lágbájá ló gba voice mi lọ. Olóṣó fẹ́ gba voice mi lọ. Bílíkì Kàlímọ̀ máa tẹ̀lé mi lọ. I got what they want to, yeah. Mi ò rò pé mọ bó ṣe fi lé sí. Pàdé mi ṣo mọ bó ṣe fi lé sí. The beginning was the light, and the light was the beginning of creation. Light was a Buddha, light was an arrow, last year. Light was in royal man, light was in Jesus Christ. From creation, oh, from creation. Ayé ló ṣe mí mọ́ kò sí níbẹ̀ o. Èèyàn ló ṣe mí mọ́ kò sí níbẹ̀ o wa. Ayé ló ṣe mí mọ́ kò sí níbẹ̀ o. Èèyàn ló ṣe mí mọ́ kò sí níbẹ̀ o wa. Àtìlẹ́yìn bẹ́ẹ̀ ló yìí láyọ̀ tó pa. Àtìlẹ́yìn bẹ́ẹ̀ ló yìí láyọ̀ tó pa. Wọ́n fẹ́ máa frustrate wa ni. Abẹ́fẹ́ máa temptate wa ni. Wọ́n ní dágó tí ó ń lórí méjì. Owó fẹ́ máa ṣàfarawé. Èní la rí kò máa ṣẹ̀dá tó mọ̀lá. Tí bó ti pa wọn ṣe máa dẹni gíga bódọ̀lá. Ayé ló ṣe mí mọ́ kò sí níbẹ̀ o. Èèyàn ló ṣe mí mọ́ kò sí níbẹ̀ o wa. Ayé ló ṣe mí mọ́ kò sí níbẹ̀ o. Èèyàn ló ṣe mí mọ́ kò sí níbẹ̀ o wa. Àtìlẹ́yìn bẹ́ẹ̀ ló yìí láyọ̀ tó pa. Àtìlẹ́yìn bẹ́ẹ̀ ló yìí láyọ̀ tó pa. Ayé ló ṣe mí mọ́ kò sí níbẹ̀ o.
èèyàn ló ṣe mí mọ́ kò sí níbẹ̀ o wa ayé ló ṣe mí mọ́ kò sí níbẹ̀ o èèyàn ló ṣe mí mọ́ kò sí níbẹ̀ o wa you go lie on top àti lay your bed o you go lie on top àti lay your bed o you go lie on top àti lay your bed o you go lie on top ayọ̀ mi rẹ̀ I'm signing up. Who is there? Bimbo. Kí ló ń ṣe níbà? Tí mo ń ṣe níbo? Dòlò, kí ló dédé wá sí bíbá yìí fún láìsọ fún mi? Ṣé bó mọ̀ pé married man ni? Pẹ̀lẹ́ o, married man. Mi mọ̀ pé o marry ọ̀tùgbà tó ń sọ fún mi yìí. Wo, mo wá rí ẹni o. Mo fẹ́ bẹ̀rẹ̀ kan lọ́wọ́. Tó bá jẹ́ pé bó ṣe dé yẹn sìn, ìyàwó mi wà nílé. Kí ló fẹ́ kí n máa sọ? Àbí kí ló wá ṣe níbà yìí? Kí ni ìpàdé mi àti ẹ̀? Kí ni ìpàdé mi àti ẹ̀? But the thing is, ìyàwó ẹ̀gàn ò lè síbi. Tẹ̀bí ìyàwó ẹ̀ ṣe jáde gbogbo ẹni mò ń ṣọ́. So mo time ara mi dáadáa ni mo ṣe wá nísìnyí. So ń ṣọ́ movement ìyàwó mi. Mo ń ṣọ́ ni o, torí mi fẹ́ wàhálà. Mo gbọ́ kí ló ṣe. Mo fẹ́ rí ẹni. Èmi ni fún kí ni ẹ̀? Ọbẹ̀ tá a sè, ó ti jiná. Ọbẹ̀ olè mi àtẹ́jọ́ sí. Mo ti lóyún. Mo tún tún lóyún. Ìgbà tó lóyún, kí ni mí ìgbà tó lóyún ṣé kẹ́kẹ́ gbogbo aládùúgbò máa sùn? Ṣé normal tí ìgbà ìjọ máa ń ṣe pé ẹni tó máa pè mo náà kàn tẹ̀lé ọjọ́ kì í ṣòro sí ẹ kó lọ ibi tó ń lọ. So ṣé ẹ ló mú ẹ tó fún wa disturb mi nílé? Bọ̀bọ̀ ìṣòwò àwọn kéṣà. Kì í ṣe normal thing. Kì í tún yọ oyún. Apààyàn ni ẹ. Alákòóbádẹ̀ ni ẹ. Ó dà pé ọmọ inú mi náà ní kó fi máa ṣògùn owó àbí. Àbí kí n lè gbé gbowó mi kí n gbé ilé ẹ lọ́wọ́. Kí n tún ṣe oyún. Orí èké lò. Mr. Man, mi ò lè ṣe oyún kankan mọ́. Mi ò lè ṣe oyún. Àwọn ṣùgbọ́n láì mọ̀ ṣe tó jẹ́ kí n sọ fún ẹ. Sórí life tí mo ń lé fún sí. Ó yàtọ̀ sí tèmi àti ẹ̀ pẹ̀lú àwọn wèrè tó kù ẹ̀ tàjọ́ ń live tẹ́lẹ̀. So new life ni mo ń live fún sí. So má yẹ kí n ṣe àwọn nǹkan míì tí mo ti filẹ̀. So má gbé mi padà síbẹ̀. Wo bọ́tà. Jọ̀ọ́jú náà mo fẹ́ bí nǹkan kan lọ́wọ́ ẹ̀. Orin yìí, I like the way I'm living now. No go use your radio. Jọ ṣé ìwọ náà kọrin yẹn fún ni? Oh, you like the way you are living now. Kò sí wàhálà. Má wọ̀ ṣe mo ní kí n jáde ni, mo máa jáde. Ṣùgbọ́n mo ń padà wá síbi lọ́la. Ṣùgbọ́n gbogbo nǹkan tá a sì ti lè fi jóná yẹn, ìyàwó ẹ̀ tó fẹ́ kó mọ̀ yẹn, gbogbo ẹ̀ ló máa mọ̀. Ṣé o ti gbọ́? Hello, ta ló ń sọ̀rọ̀? Èmi Fúnkẹ́ ni. Fúnkẹ́ rẹ̀ lọ́yà tí wọ́n ń ta ọjà. Báwo ni ti fẹ́ dá Fúnkẹ́ tó ń sọ̀rọ̀ mọ́? Èmi Fúnkẹ́ àgọ́ ni. Fúnkẹ́ àgọ́. Ìwọ ni ẹ tó tẹ̀ fẹ́ sun jẹ tó fi kó rárá. Nice one. Wá, níbo ló ti rí nọ́mbà mi gan-an tẹ̀ kọ́kọ́ bí ẹ? Aláyé wá kì í ṣọ̀rẹ́ náà. Kì í ṣọ̀rẹ́ má lè gé nọ́mbà mi. Ta ló fún ẹ nọ́mbà mi? Ọ̀gá calm down now. Ṣé bẹ́ẹ̀ mi mo pè ẹ́ calm down now? Má sọ fún mi pé kí n calm down. Láyéláyé ẹ̀ má bàa mi sọ pé kí n calm down mọ́. Ní sùúrù náà jẹ́ kí n sọ̀rọ̀. Ṣé bẹ́ẹ̀ mi ni mo pè ẹ́? O ṣáà àwọn nǹkan tí mo ṣe pè ẹ́ fún ní sùúrù. Ó yá da tẹnu ẹ lẹ̀. Mo fẹ́ ká ríra ni. Ká ríra. Kí la fẹ́ ríra fún?
Mo fẹ́ ka bí ìwà ni mo ti ń try láti pe Bímbọ́ látàrọ kò gbé kọ́ọ̀lẹ̀ nọ́mbà ò tiẹ̀ lọ́gọ́ mọ́ báyìí. Ó dẹ̀ wà very important. Láti bàtàgọ̀ ti marry kò tiẹ̀ ráyè tiwa mọ́ ìgbà tó ti gbọ́ ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn sílé kò ráyè tiwa. Mo dẹ̀ fẹ́ káríra mo dẹ̀ mọ̀ pé inú ti ẹ̀gùn òdùn ń pa ẹ̀. Mo fẹ́ káríra níbo ni ká ti pàdé. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n díẹ̀ náà wà nù ọ̀rẹ́. Ó ní báàkan tí mo ti máa ń chill ní sáìdì ilé mi. Màá text address ibẹ̀ sí ẹ̀ kó wá bá mi bẹ̀. Bàláyé wá jẹ́ kórí ẹ̀ pé má rò pé torí pé o ti fojú mi mọ́ra mọ́ tó bá lọ bá mi sọ nonsense lásán tó. Tẹ̀sí wàhálà máa text ibẹ̀ sí ẹ̀. Mo máa ń pé inú ẹ̀ máa dùn gan tó bá gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Aláyé jáde kó lóye fóònù jàre. Wàhálà ọmọ ẹ ti pọ̀ jù. Ọkọ mi, mo fẹ́ sáré dé ọ̀dọ̀ ọmọ mi. Mi ní èdè yẹn ni o máa yẹ pàrọ̀ fún ẹ. Ọlá ni máa dé. Mo pé tí má ti lọ sọ́dọ̀ mọ́ mi bẹ́ẹ̀ bí pé kí n lóṣù kan àbí jù bẹ́ẹ̀ lọ́gọ́ ló ṣe máa ń ṣe owó. Mọ́ mi, wọ́n fẹ́ pa mí. Mo lè pa ẹ́. Kí n fi ẹ́lẹ́ sọ́dọ̀ owó ṣe pọ̀. Báwo rí? Má tètè dé lọ́la. Suwala. Mo ti ní ìsìn sí àbí. But before 10 now, when I go there. We promise before 10, mo má tètè dé. Wọ́n á tún ṣe. Bó ṣe ń ṣe mí gan ni pé tó bá ṣe ń kírun tán dídájí báyìí láti mọ́ṣáláṣí kó máa gbá bọ́ọ̀lù. Kí ló dé dé? Má mi sìn jù. Ẹ ṣe o. Mi tó kàn fún ọ. Yóò fún mi. No, I love you. I love you too. I love you more. Jẹ́ kí n tètè máa lọ. Alright, kí lè tó sùn. Alright, go take care, right? Take it soon. Yeah. Bye-bye. Wọ́n ní ìfìlà orí ibú. Bọ́ ẹ̀dánù kọ́ọ̀tà. Wọ́n ti wà sọ ní tìbà sí tìbà. Hello? Ṣé wà pa mo ti ń pè é bí kọ́? Báwo ni mọ́tò mi mo ti ń jáde? Ṣé kò tí rẹ̀ dì ní? Ṣé mi ti ẹ̀mọ̀ ní wípé tí ò bá jáde lónìí ọ̀la bá ṣe máa wà bíbà látàárọ̀ ìdájọ́ a máa fọ a máa gbó a máa gbé sí bíbà yìí. 3 o'clock báwo tí mo dẹ̀ sọ fún yín tẹ́lẹ̀ pé mò ń jáde. Ẹ mọ̀ kan, màá wá gbé ṣọ́ọ̀bù yìí, ṣe bẹ́ẹ̀ wá ṣọ́ọ̀bù báyìí. Màá wá gbé ẹ má wọ̀rì. Mo ń bọ̀. Ṣé yóò mú kọ̀ọ̀kan? Ṣo ṣáà ṣo pa kó yọba kó kán mọ́ lórí. Ṣé òun ti dé báyìí pé màá wá? Ṣé àyè fi ń dúró dé báyìí? Ní sùúrù ayé máa ń gbọ̀n ní sùúrù kákan fún àkóso òun ni òun náà ni ìlàjà ilé ní àní fún lára.
ṣó mọ̀ wá. Mi ò rojú yín. O ò lè mọ̀ wá ni. Wá wọ́n ló ń bá mi fẹ́ ọkọ. Kò sáǹdù létí ẹ̀. Bí a ti bá da ìgbájúbò ẹ̀. O ṣe ń pariwo ìjà kọ́ bọ̀. Ní sùúrù. Ṣùgbọ́n àná kí mo gbọ́ ẹ̀ náà. Mo rò pé ó ṣí èrè. Nílé kí orí wá ní pé kẹ́ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àbí. Ara mi ò balẹ̀ jẹ́ kó mọ̀. Jẹ́ kó mọ̀. Díẹ̀ díẹ̀ tí ń kó mọ́ o. Wá nígbà. Jẹ́ kó mọ̀. Ìwọ ló jẹ́ káàbọ̀rọ̀ lè jù lọ́wọ́. Ìwọ ló jẹ́ káàbọ̀rọ̀ lọ́wọ́ bá bọ̀ lọ́wọ́. Ó lè ọ̀lẹ́. Àtẹ̀wọ́ àmọ́tọ́ ilé ìwọ̀n lọ́wọ́. Àtẹ̀wọ́ lọ́wọ́ jẹ́ kọ́rọ́ lè jù lọ́wọ́. Pápá sì jẹ́lé ó lè. Ìgbà tó ń da ìsọ̀kí pápá jẹ́ kó mọ̀nà kí pápá. Àwọn ará àdúgbò ẹ̀jẹ̀ àbí àṣà àkókò igbó. Tó lè sọ fún mi bí òkè máa ń fa igbó tó tún fi kú wá búra fún mi. So I've been living with green snake on the green grass. I'm gonna kill him. I know. I'm lucky you're on your bus already. Tí mo ṣe ní kí wọ́n sọ fún ẹ báwọn gẹ́gẹ́ ẹ̀dẹ́ ṣe nà mí lójú ọ̀nà. Mo ti ṣìyàn. It's not what you think. Mo ti ń live life báyìí ti pẹ́. Kí n tó pàdé. Ọlọ́run wípé mo nífẹ̀ẹ́. Mo try láti stop. It's not easy. Mo try to mo nífẹ̀ẹ́. Ìfẹ́ tí mo ní sí ẹ. Sí ọwọ́ mi rẹ̀, mo ti yọ ọwọ́ mi. No! No! I can never forgive you! Mi ò ní dáríjì ẹ́! Tí mo ṣe fún ọ pé kí wọ́n sọ fún ẹ, báwo mo kẹ́fẹ́ ẹ ṣe dá mi dúró lójú ọ̀nà tó ń ná mi
mi ò respect pé Abdulhakeem lè ṣàbírú nǹkan tó tó yẹ fún mi. So Abdulhakeem wọ́n pretend látọjọ́jọ́ ẹ̀. Pẹ̀lú bí mo ṣe sin Ọlọ́run tó. Mi ò mọ̀ pé ṣe kókó wá tí mo lè ṣe Ọlọ́run tó lè fi tàbí Abdulhakeem sí mi. Àti mi ẹ̀lẹ́yìn má ṣe mo ṣe fi o. Pẹ̀lẹ́ rẹ̀ mi. Pẹ̀lẹ́ ti gbọ́. Sísá ẹ wò mo tún bá fẹ́ ṣe fún náà ju ká kọ̀ǹsó lẹ̀ lọ. Èsì ọ̀hún nǹkan tó wá ń dùn mí nínú ọ̀rọ̀ yìí pé mi ò expect nǹkan tí mo gbọ́ lẹ́nu ọ̀rẹ́ mi rárá. Ó jẹ́ ẹ̀yin náà wo gbogbo tó máa ń sọ. Àwọn tá àti ẹ̀ jẹ́ pé bóyá àti ojú ti rókun ti rọ́ṣà yìí jù ú. Àwọn kan ti ẹ̀wé ẹ̀kọ́ kó tiẹ̀ wábì kan kì wá bò. Ẹ wọ́n wo ohun tó sọ pé ìgbà lòun fẹ́ fẹ́ àgbọ̀ lòun fẹ́ fẹ́ ọ̀rẹ́ mi mo fi ti ọkọ̀ yẹ kó jẹ́ ẹkùn yóò kó jẹ́rú ẹ̀ ní ó máa rá sí ọwọ́ rárá bẹ́ẹ̀ yẹn. Mọ̀ bẹ̀ náà sórí ẹ pèsè oríyàn tó ń ké báyìí oúnjẹ tó ń sọ̀rọ̀ sí mi ò láìkẹ́ o. Inú ọmọ tí mi ẹjọ́ kó sọ tẹnu ẹ̀ Abdulhakeem ló kọ́ mi sí gbogbo wa dáadáa ẹjọ́ kó sọ tẹnu ẹ̀ fílẹ̀. Ọ̀rẹ́ mi má bínú mi ò búlì ẹ̀ mo ò dẹ̀ yọ owó kan wúwo bẹ́ẹ̀ ni o. Àǹtí oníṣòro kí n tó understand mi èyí understand mi jù lọ bí ẹ ṣe máa ń ṣe báyìí. Mo tẹ̀mí tí ọlá ti jẹ́ kó mọ̀ ní wípé mo tún sọ fún tipẹ́ náà pé ìjìká ló máa ń gbọ́kùnrin àmọ́ wọ́n tó wá yà mí lẹ́nu náà bọ́dà kí mo ní wípé níjọ́ ta lọ sí ilé wọn bọ́dà kí mo tọ́jú ọ̀rẹ́ mi o àbí ó ní kankan tó ṣe fún wọn. Ibi kan tí mo tẹ̀ jẹ́ pé mi ò kọ̀ọ̀kan ìgbọ́n tó bá tiẹ̀ ò pé kò bá tiẹ̀ jẹ́ ṣúmẹ̀ká kí kan ṣáà tiẹ̀ gbé mi sílé kó má kọ́ mi láéláé. Òun tó máa sọ àfáà lòun fẹ́ fẹ́ o ìgbà lòun fẹ́ fẹ́ o. Ọlọ́run dẹ̀ ṣe ẹ wá wèmí náà ní sí ẹ wò àti ẹni tán yìí ọkọ mi last week ó sì sọ fún mi pé níbo ló ti wù mí kí n ṣe weekend mi o mo sọ pé Canada ni ó dẹ̀ gba físà fún mi mo dẹ̀ lọ. Ọ̀rọ̀ àsọtọ̀ ṣe balẹ̀ ẹ̀jẹ̀ báyìí. Kò ní tán síbẹ̀ ò sísá ẹ tún wá ní kí ló fọ́ nì kátólí 2 weeks time sígbà táwa yìí Dubai yá ó fẹ́ gbé mi lọ ṣe shopping ni. Má sọ ìkọ̀kọ̀ mọ́bi tó má sọ ẹkún náà mi ẹ̀ láìkẹ̀. Ṣó ṣe ẹ mọ́ sí mi? Àti mi ò tọ́ ní sí ní sọ. Òótọ́ kọ́ ló ń fẹ́. Bàbá mo ti fẹ́ mú olótọ́lótọ́ pé ọkùnrin ìkà ni wọ́n ẹlẹ́dẹ̀ ni wọ́n. Kò gbẹ́nu sàn jáde. Àbí kò má sẹ́ni tẹ̀lé. Ẹgbẹ́ kan ló ń kíra. Kájọ máa lọ. Aisha. 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 Má ṣeré tí ò dá. Aisha. Mo lọ dé nǹkan tí mo ń rò. Abdulhakeem, mo mọ̀ pé ìgbà tó bá máa ka lẹ́tà yìí mo ti máa wà ní ayé mi nítorí pé mo kàn ní kí wọ́n dágbére ìgbà ìkẹyìn fún ẹni pẹ̀lú gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin wa mi ò lè mú gbogbo ẹ̀ mọ́ra mọ́. Mo tún ti wá dẹni yẹ̀yẹ́ ládùúgbò. Gbogbo ibi tí bá ń lọ náà ti máa ń fi mí ṣe yẹ̀yẹ́
pé pẹ̀lú bí mo ṣe jẹ́ ẹni mímọ́ Ọlọ́run tó mo wá fall victim sí marriage wa. Mo mọ̀ pé Ọlọ́run nìkan ló máa dá ẹjọ́ láàrin èmi àti ẹ̀. Tí ẹni meet again, ó dàbọ̀. Auntie, ẹ kú ọ̀lẹ́. Báwo ni ilẹ̀ tí? Ojú tó rí ẹgbẹ́ ó ti pẹ́ tí mo ti rí ẹ o. Actually, mo travel so mo ṣe dé láti bí 2 weeks ní nísìnyí mo tún tà láti reach Aisha nọ́mbà ẹ̀ lọ. Aisha ló bèrè wẹ́rẹ́ báyẹn. Aisha ti kú láti bí 5 months ago. Kí ló ṣe? It's a long story. Àbúrò mi ti kú. Aisha ti kú. Aisha. Ká máa lọ mọ́ ajé ìtẹ̀ bá ṣe lọ. God, but why? Why? Oh God, Ọlọ́run. Ìsí tí mo wá rẹ́dí tí mo ní mo fẹ́ settle down pé kí lọ fẹ́ ọmọ tí mo like. Lọ́wọ́ sọ fún mi kó ti kú. Ṣé mi gbàgbé? Why do I need you, baby? Who is this? Tàbí eré lójú TV. Kí ló ń wá? Kí ló ń wá? Kí ló ń mẹ́rin náà? Kọ́ mẹ́rin náà ìwọ òun pé kọ́ mẹ́rin náà. Màá nù ẹ̀ kó ń bẹ́ màá nù ẹ̀mí nìkan ẹ̀yìn kan fẹ́yàn kan ẹ̀mí nìkan. Bóyá kó ń bẹ̀ màá fọ́ ojú ẹ̀ dáhùn. Màá ṣe é léṣe o. Kó ń bẹ̀. Waraki, what is up now? Kí ló ṣẹlẹ̀ báyìí? Waraki. Kí ló ṣẹlẹ̀ báyìí? Who I go call like this? Who I go call? Bless I serve her blood that time o. Yeah. I go no shoot me but finish. I serve blood. Hey. I serve blood. Hey. Wọ́n làbẹ̀ àkí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ó tún nǹkan tí ń sọ fún ọ pátápátá. Ó mú kankan lò. Sọ fún wọn. Iná ni tẹ́lá. Go. Iye bá sọ this thing. Bó ti rí rè. La hawla wala quwwata illa billah. La hawla wala quwwata illa billah.
mo súnmọ́ ọmọ yìí sọ̀rọ̀ púpọ̀. I dey tell am as in our padi I dey full am talk I dey tell am make you stop wetin go. Olúwa o abẹ́rẹ́ ibi tí ń ṣe abẹ́rẹ́ ibi tí ń ṣe làhàwùlà. And he tell me say he won't give me one marry he won't marry say na marry abi won't sleep with the girl sef he come use Quran swear he go mad Ajé ó fi odidi Quran yìí ṣe pé odidi Quran yìí ó fi ṣe lórí ọmọ làhàwùlà. Bí mo ti sọ fún ọ̀rẹ́ mi yìí tó bí mo bá sọ̀rọ̀ tó mo máa ń bá sọ̀rọ̀. inú máa ń bá sọ̀rọ̀. ọmọ dáadáa sì ni o Abdulhakeem ọmọ dáadáa ni kódà níjọ́ Jímọ̀ tó kọjá lọ lọ́sẹ̀ tó lọ́nu ó sì ràgé ó ra ẹni tí wọ́n mọ́ sálásí. làhàwùlà ọ̀dàpọ̀ yẹn bá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ sí i. Abdulhakeem ọmọ ọ̀jọ̀gbọ́n ní jẹ́ Akíìmù àkílódé wọn ní gbélé tó wọ́n ń ṣe yìí. Ní ọ̀rọ̀ tèmi àti ẹ̀sìn mọ́jọ́ sọ tá a mọ́ sọ ní gbogbo ìgbà. Èyí sìgá lọ́wọ́ rẹ̀ kí gbogbo ìgbà mo bá sọ lórí sìgá ẹ̀ lórí ọtí gbogbo ìgbà ni mò ń tọ́. Ọlọ́run Ajakim nísòro Ajakim la hawla wala quwwata illa billah láwùlá wàlá kò wọ́ta hílà dìlá. Kò lásọ tì tẹ́lẹ̀ kankan ni àbí kí wàhálà báyìí ọlọ́run. Ọlọ́run Al-Qur'an ni mo máa fi ń bá sọ̀rọ̀ mo máa fi ń bá ṣe wá sí. Gẹ́gẹ́ bí n tó sọ lẹ́ẹ̀kan ni Al-Qur'an sọ fún ànábì Ọlọ́run sọ fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam. Bismillahir Rahmanir Rahim. وقد نزل عليك في الكتاب أن إذا سمعت آيات الله يكفروا بها ويستهزئوا بها فلا تقعدوا معه حتى يعودوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جميع المنافقين والكافرين بجهنم جميعا. Ìtọ́lọ́run sọ fún Ànábì ní wípé èyí fi Kùránì èyí fi ṣe yẹ̀yẹ́ èyí fi Kùránì tó sọ̀kalẹ̀ fún wa fún gbogbo mẹ́ẹ̀dá èyí fi ṣe yẹ̀yẹ́ kìí sọ̀rọ̀ tí ò ní ṣe lé lórí àmọ̀ fi Kùránì ọmọ fi Kùránì ọmọ fi ṣe yẹ̀yẹ́ tọ́lọ́run sì sọ fún ẹni tí bá fi Kùránì ṣe yẹ̀yẹ́ lásán ibẹ̀ kò dáa. Àwọn tí wọ́n ṣe mùnáfíkì tí wọ́n lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run gbogbo ọgbẹ́ inú náà Jahannama ní gbogbo wọn máa sọ̀kalẹ̀ sí Abdulhakeem wà ní sínú náà Jahannama. Ṣìfọ́ wàhámẹ̀tún lílí mu'minina Al-Qur'an ìwòsàn ní Kùránì ó sì wọ́ ọ̀sán pẹ̀lú ògùn Ọlọ́run. Kùránì ó wọ́ ọ̀sán yìí kẹ́ni o nítorí wọ́n ṣe dáadáa sílé Ọlọ́run dáadáa tó ń ṣe sílé Ọlọ́run. Kùránì ẹ̀wọ̀n Abdulhakeem ọ̀rẹ́ mi ló wá kí báyìí ṣìfọ́ wàhámẹ̀tún lílí mu'minina olè Kùránì jẹ́. Subhanallah òdìdí ṣé wọ́n lọ́wọ́ ìgbà láhàúlà. Bájà kí mo ṣe wá rí i a bá sọ̀rọ̀ títí àfọ̀rọ̀lọ́hún bá sọ̀rọ̀ àfọ̀rọ̀lọ́hún gan ewu tí ìgbésí ayé wa padà dé yìí àmọ́ pẹ̀lú ògùn Ọlọ́run wò sàn o wọn la Kùránì yóò wò sàn. Abdulhakeem pẹ̀lú ògùn Ọlọ́run wò sàn kó wọn láàrin bí Muhammad kó wọn láàrin Kùránì yóò wò sàn ìwọ tó gbọ́ mi tó rí ìgbésí ayé Akíìmù tó ń wo ìgbésí ayé ìwọ tó ń wò mí yìí. Ṣé wọn náà rí bí ìgbésí ayé Abdulhakeem bó ti rí máa kí gbèsè ayé tiẹ̀ náà rí báyìí o wo bí gbẹ̀yìn ẹ̀ ti rí tó bá ń sọ̀rọ̀ Ọlọ́run fún wa ẹja máa tẹ̀lé kí gbèsè ayé wa kó lè láyọ̀ kó lè nídùnnú máa kí gbèsè ayé tiẹ̀ rí báyìí o tó ra sọ fún títí kò gbọ́. bó ti rí yìí lónìí tó ń yìí tó ṣe yìí àwọn náà lè fi gbèsè ayé ẹ̀kọ́ gbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run àìta lọ́pẹ́ àìfi ṣe yẹ̀yẹ́ àìfi ọ̀rọ̀ Ọlọ́run àìfi ṣèrànù. Ọ̀rọ̀ Ọlọ́run bá ti sọ fún ọ tó bá ti sọ̀rọ̀ Ọlọ́run fún ọ máa ṣe dáadáa pẹ̀lú wọn ni o máa ṣe dáadáa ni o nítorí ìgbésí ayé ẹ̀ wo ti rí tí ọ̀nà rí bí ìgbésí ayé ẹ̀ ti rí wo bí ìgbẹ̀yìn ẹ̀ ti rí ìgbẹ̀yìn wa lọ mọ́jọ ògùn fún wa o sì já ètì lọ mú já tẹ̀lé ó ti jáda o ó ti jáda o. Ẹ káàárọ̀ ẹ káàsán and ẹ kọ́lẹ̀. Good afternoon, everyone. Good morning, good evening,
My name is Akim Adeosun, aka Ago. Tí gbogbo á mọ̀ sí Ago, ọmọ yín náà ni. Mo fẹ́ sọ̀rọ̀ nípa YouTube channel mi. Ṣé rí ẹ̀yin tí ẹ mọ̀ mi, ẹ mọ̀ pé mi kì í ṣọ̀lẹ máa ń hustle gan. A ní kọ́tẹ́ lè fi support hustle mi tó lè fi bí odidi ni pé kẹ́ ẹ subscribe sórí YouTube channel mi. Tẹ́ bá ti wá subscribe sórí ẹ̀ tán, nǹkan tẹ́ tún máa fi help mi lọ tí mo máa fi grow sí mi. Kẹ́ ẹ máa comment, kẹ́ ẹ máa like. Any part tẹ́ bá like ibẹ̀, any copy ẹ̀ kẹ́ share. So inú mi máa dùn tẹ́ bá ṣe bẹ́ẹ̀. Thank you everyone. So let's talk about my short movie IGBEYIN. Film IGBEYIN yẹn. I just want to share the story with you guys. Bí mo ṣe get story yẹn. Mo get story yẹn pé mo lọ síbi kan fún mo lọ ṣiṣẹ́. So nǹkan kan wá ṣẹlẹ̀. Wèrè kan kọ̀ kọjá. Bí wèrè yẹn ṣe kọjá, wèrè yẹn wá ń kọrin kan. Ó wá ń kọrin kan ìgbẹ̀yìn 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 wèrè ní ó kàn ṣe ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ó kàn ṣe lọ. Ibi tí woman kan kọ̀ dáhùn mi nínú àwọn tó jókòó síbi tí mo wà pé máa wo nǹkan tí wèrè yìí ń sọ, ó ní mí ní o ìgbẹ̀yìn 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 ìgbẹ̀yìn. Ìgbà tí woman wá sọ pé ó tọ́ mi, èèyàn kan náà wá dáhùn pé ó tọ́ mi pé ìgbẹ̀yìn ìgbẹ̀yìn tó ń sọ ẹ̀ pé ó ní mí ní o pé Ọlọ́run jẹ́ kí ìgbẹ̀yìn wá dáa, everybody ṣáà ń ṣàdúrà, èmi kọ́ jókòó mọ́ wọn mi náà ṣáàmù. Ọlọ́run jẹ́ kí ìgbẹ̀yìn wá dáa o, ká má ya wèrè kẹ́yìn ayé wa o. So kò pẹ́ ní woman kan wá ní gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe ní ayé kéèyàn máa ṣọ́ṣe o. Pé bẹ́ẹ̀ náà ni bọ̀bọ́ kan ló ya wèrè ládùúgbò àwọn. Wọ́n ní pé bọ̀bọ́ yẹn máa ń kóbìnrin gan, wọ́n ló máa ń kóbìnrin, wọ́n ló máa ń ṣe oríṣiríṣi nǹkan. Gbogbo obìnrin ló ti fún lóyún, á lé wọn dànù, ó tún máa bá pẹ́rẹ́ǹtì wọn jà. So wọ́n kàn sọ gbogbo ọ̀rọ̀ ẹ̀ bla bla bla, everybody dẹ̀ get out. Mo ṣe tán bẹ́ẹ̀ mo wálé. Gbọ̀ngbà tó di lálẹ́, ìgbẹ̀yìn tí mo gbé ẹ̀ ṣì ń sound létí mi. And ọ̀rọ̀ tí woman wá sọ, wọ́n sọ pé obìnrin kan ó máa ń kó kinní kan, ọkùnrin kan máa ń kó obìnrin, ó máa ń ṣoríṣi, ó máa ń fún wọn lóyún, ó máa ń bá wọn jà. So máa ń gbé pẹ̀lú iṣẹ́ tèmi kọ́ ọdún bí tí mo ti kọ́ṣẹ́, a máa ń láì ká join nǹkan pọ̀. Ṣẹ́rí story ìgbẹ̀yìn yẹn ó wá like inspiration, àròsọ ni, kò ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ real life, but ìgbẹ̀yìn tí wèrè yẹn sọ àtọ̀rọ̀ tí woman yẹn sọ, òun ni a fi pa fíìmù yẹn pọ̀. So fún ẹ̀yin tẹ́ máa ń rò pé bóyá tábà ní kẹ́ lọ subscribe sí YouTube channel, bí ẹ máa ń rò pé bóyá tẹ́ bá ti ń gbọ́ subscribe ní bí owó ni, ọ̀fẹ́ ni o. For example, kẹ́kọ̀ọ́ lọ sí YouTube kẹ́tẹ́ Ago Good. Tó bá ti tẹ Ago Good, tó bá ti gbé wá, tó bá ti gbé page mi wá, máa rí kíní red kan báyìí. Ẹ tẹ kíní red yẹn, ẹ ti subscribe nìyẹn. Lẹ́yìn náà ẹ máa ń ráwọn kíní bẹ́ẹ̀ bí àwọn ago bíi sound ago báyìí, ẹ máa rí wọn mẹ́ta. Tẹ bá ti click kíní ẹ máa rí mẹ́ta. Èyí tó wà lókè pátápátá tó fi all síbẹ̀. Ṣẹ̀rí all yẹn ó mí pé anytime tí bá ti drop anything sí YouTube, ẹ̀yin lẹ máa kọ́kọ́ rí. Ẹni tó bá ti lọ síbi òkè bí ọ̀nì, òun ló máa kọ́kọ́ rí. So ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, support me, support my brand, support my emotion, support my life, please. Ẹ bá mi subscribe sórí YouTube channel mi, ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ yín o. Tẹ́ bá subscribe sí YouTube channel mi, ẹ máa jẹ̀yà. Tẹ́ bá tún subscribe, ẹ máa jẹ̀yà. Kẹ́ bú subscribe, ó pè yín, kẹ́ bí follow mi. Ẹ má lọ jọ ẹnìkan òkè ọ̀hún tó ní òun Tẹ́mi Adélékè, ó dẹ̀ plan wedding, ó ní 1,600 lọ́wọ́. Ẹ jọ̀ọ́ tó Ọlọ́run, wèrè ní wá lọ́jọ́ wedding wa o. Bá mi subscribe, kínú mi dùn. Tẹ́ bá ti wá subscribe tó pé, ẹ̀yin náà máa wá retí giveaway látọ̀dọ̀ mi. Giveaway yẹn mo máa ṣe bíi pé ẹni tó bá ti jẹ báyìí nǹkan gidi ló jẹ. So ẹ̀yin náà jọ ẹgbẹ́ ọ̀rọ̀ kẹsàn-án ṣáà ni mo sọ látàwọn púpọ̀ ju
àbọ̀tọ̀pọ̀ jù sí mi sọ ló yẹ má bínú lórí ẹ̀yin náà subscribe kẹ́ jẹ́ kí n lè sùn jẹ́ kí n sùn gbogbo yín sọ pé ẹ máa gọ support àgọ tẹ́ ẹ subscribe tẹ́ bá tún subscribe ẹ tún post ẹ kẹ́ tún sọ fáwọn ọ̀rẹ́ yín káwọn náà ṣe àwa náà máa débẹ̀ lọ́jọ́ kan yín náà àwọn èèyàn ti wá ní àwa lèèyàn ti ní ẹ̀yin lèèyàn ti wá ẹjọ́ wúlò fúnra wa ní ẹjọ́ ó yá ìpàdé bá fẹ́ kémi náà ṣe ẹ sọ máa ṣe gbọ́ ó dàbọ̀ no ẹ má ti dàbọ̀ ẹjọ́ mo ní kí n bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹjọ́ nítorí tó ń lọ ẹ subscribe ṣe gbọ́ ẹjọ́ tẹ bá tó wá subscribe kẹ́ ẹ like kẹ́ ẹ comment ṣe gbọ́ ibi tí ẹ bá tún like nínú àwọn fídíò wa ẹjọ́ yẹn ẹ fi help ẹ rí i pé mo sọ atẹ́lẹ̀ mo ti ń rú ẹwọ egungun mi mo ti ń rú torí pé subscribe bẹ̀rẹ̀ spicy bá mi bẹ̀ wọ́n ó subscribe sí YouTube channel mi o help me to beg them abẹ́ gbọ́ Yorùbá ni ṣé gbọ́ Yorùbá ni mi ò máa gbóyìnbó báwo la ẹ máa ṣe báyìí please my people help me to subscribe to my YouTube channel I beg you people in the name of God nítorí Ọlọ́run fi bẹ̀ yín please okay I beg you in the name of kí ni yóò sọ. How old are you? How old are you? How old are you? Okay, I beg you in the name of your mommy. And all things that you like in this world, I beg you in the name of that thing. Subscribe. Ó máa dùn kó mi inú mi máa dùn. Pé yín tẹ̀sí máa rí tán tẹ̀ inú mi dẹ̀ máa dùn ara máa yá wọn dàgbẹ́ fún mi ní kíní. Ẹ ṣé. Thank you all. Hey guys, it's your girl Yisha. So I just wanted to urge you guys and beg you to please subscribe to Ago's YouTube channel at Ago Gold TV and make sure to turn on post notifications. Thank you. Hey guys, I am Temitope Oladapo Johnson, topside. I'm an actor. Please, I want you guys to help us subscribe to Ago Gold TV. Yes, we have genuine content coming through, okay? Subscribe, and whenever we drop a video, like, comment and share. Thank you. God bless you. Hello guys, my name is Olimo Muturayo, aka Ms. Mo. I'm here to tell you guys to please subscribe to Agogo TV on YouTube. Thank you for doing that. I love you guys. Bye. Yeah, good day everyone. My name is Abdullah Abiola, aka IGBEYIN. Please, I want you all to subscribe to Ago YouTube channel at Ago Go TV. Ago Go TV. Hello everyone, my name is Samuel Akagbe, aka Spicy. Subscribe to Ago Go TV. Ago Go TV. And don't just subscribe only. Turn on the notification button to receive latest updates, latest videos from Ago Go TV. Once again, Ago Go TV. Ago Go TV. Hi everyone, my name is Kose, aka Boxy. Please subscribe to our Ago YouTube channel, Ago Go TV. We love you. Good day everyone, my name is Usman Abdul Gavar Opeyemi Olamilekun alias Olax. Please, I want you to subscribe to our YouTube channel, Ago Go TV on YouTube. Watch our videos, like, share and comment. Thank you. God bless you as you do so. My name is Opeyemi Akindele. I'm a movie director. I want you guys to go to YouTube. Go and subscribe to Ago TV. Subscribe to Ago TV. Thank you so much. Yo fam, this is Dare Babyface. Kindly watch and subscribe to Ago TV on YouTube. Yeah, may God bless you as you do, fam. Thanks. Ẹ káàsán o, ẹ̀yin bàbá mi lọ́kọ, ẹ̀yin ìyá mi, home and abroad, mo kí gbogbo wa káríkárí. Orúkọ mi ni Quadri Tajudeen, aka Àjítọ́náwò Àjílàlá. Mo fẹ́ fi àkókò yìí sọ fún yín wípé ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí kọ Ọlọ́run bá ẹ bá mi subscribe sí YouTube channel Ago Gold TV. Ago Gold TV YouTube channel ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe síbẹ̀. Ẹ má miss funny things tó wà nínú ẹ̀. Very interesting movie inside.
Thank you so much. I love you all. Hello, good day, my people. My name is OJY, aka Good Sound on the Beat. Please, I want you to go and subscribe on Ago YouTube channel, Ago Good YouTube channel. Hey, Yomi. Good day, everyone. My name is Hakeem Adeosun, aka Ago. Please subscribe to my YouTube channel, Ago Good TV. Ago Good TV. Thanks. Sean. Yes. Cut, what's up? Yeah! Bọ́lákì mo ti ń pe nọ́mbà yín mo ti ń pè yín kí ló ṣe yín Bọ́lákì alikalifa. Action. Bọ́lákì kí ló ṣe yín aṣọ ìlú ọ̀yà yìí ẹja wẹ̀rẹ̀ ni. Ayé ìwà kọ̀lẹ̀. Afábílẹ̀ ọ̀rọ̀ yín. Bọ́lákì ẹgbẹ́ ìyá aṣọ yín ṣe ẹja wẹ̀rẹ̀ ni ṣe ọwọ́ ṣe yín. Afa ọ̀rọ̀ yín afa. Ó fẹ́ ní jẹ́ àti. Not good. Afábílẹ̀. Cut, come back. You no do that, Afábílẹ̀. Oh, abẹ́ kìsì náà má ti da ìjẹ́kọ̀ kìsì. Ọjà máa kiss mi. No, ẹ lè má ìmú bí ẹ máa ẹ kọ̀ ṣá. You go sit down for me again second time. Only action. Tí bá shake it there. Kí n offer ẹ? How lè ṣe máa sọ pé wà okay? I have to offer you something. Wait, let me go. Thank you, Amolore. Oh, jẹ́ ká wá excuse me. Sit down. You have lines now. You don't have to excuse me. Agoni, don't dare do such. Má dọ̀rú ẹ̀ wò láṣà. Bimbo, try me. Are you accepting to keep this baby with me or not? Ṣogba láti talk. You want to say? Láàrin yẹn. Ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé o. Ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé ká ṣe pẹ̀lẹ́ o. Ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé o. Ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé ká ṣe pẹ̀lẹ́ o. Alágbára yé o, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹ má gbọ́ ọmọ ṣẹ́ṣọ́ o, ìkìlọ̀ lèyí o, ẹ má bàyé yìí jẹ́, ẹ má da ayé yìí rú o, bọ́dá wòyí o, má kò béèrè lẹ́kún, èmi mo tó báyìí o, Ọlọ́run kò máa fẹ́ o, ayé yìí máa tó tán o, kí ló máa wá dé bá? Bọ́dá wòyí o, àti wòyí o, kí lẹ̀ máa wá dé bá? Mo sọ yìí mo tó ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé o. Ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé ká ṣe pẹ̀lẹ́ o. Ìgbẹ̀yìn ẹ̀dá lójú. Ẹ jẹ́ ká ṣe dédé o.
ìgbẹ̀yìn ẹ̀dá lójú ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́ o.